wọ́n ń pè ní ibi ọkùnrin báyé dé ibi obìnrin báyé dé ló fa Àtàndá mo tún dé. Bẹ́ẹ̀ làwọn baba tó bí ń lọ́mọ tí í ṣe wọ́n fi kòbókò èdè ìdánmọ́ lẹ́kùn alágídí tí í ṣe kọ́ńdúkọ́ńdú. Èmi náà kọ́ iṣẹ́ orí rán mi ègbéni fẹ́ni tá a fi rántí kò jíṣẹ́. Ewi'Ilorin láyé ń pè mí ó pohùn wọn pé ń jẹ sóhùn mi wípé kó lè gbó ọ̀gẹ̀dẹ̀ wọn pé ń jẹ sóhùn mi wípé kó lè dẹ. Ìbámu mo ṣe náà ṣe ní ó mọ ojú mi í ṣe ọgbọ́n tí ń gbénú alátàndá ó kọjá tapàárà tọgbọ́n kọ́ tètè ìgbàǹgbọ̀ kọ́ ọ̀rọ̀ ló dá sí mi lẹ́nu ṣáká kí gbogbo abínú ẹ̀ ni ó máa dilẹ̀ mú kí ló kọ́ wúwa yìí àyèwádà mo lẹ́ni a wí fún ọbàjọ́ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọbàjọ́ gbà gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí kò ní dé ń tẹ́ máa náwó sí mo ní ẹ̀fà pé tẹ́dí ẹ tẹ́tí gbọ́nà sí Àtàndá mo tún dé Àtàndá o. ní ò fọ̀rẹ́ hàn mí kí n sọ wé èèyàn tó jẹ́ apanupọ̀ yóò bá àjilẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn eléyìí gan ò dákẹ́ àníbó la báyédé gan ẹ̀wọ̀ èèyàn bà mí ọmọ ADARIHUN ABIDI yànyàn ọ̀já nílé èékánná tọ́ ọba sọ àníta ló ń fẹ́ gan mo ní ta ní ń fẹ́ ọ ta ló finú hàn ta ló finú hàn ènìyàn burú ènìyàn ṣòro lójú rẹ wọn ní kó lúwa kún ẹ bó o bá ti yẹ̀yìn padà wá ní bó ti wù kó rí orí ẹni ló ń kó níyàn ló jẹ́ ń sọ pé ọmọ ọ̀yá mi o ní láti fura o ní láti kóra gírí ta la fọ́jú ń tàn tó lòun ń sùn gan ìgbà tí ó sùn ta lórí ó lè ṣe nínú ẹbí ó lè ṣe nínú ará ó lè ṣe nínú ọ̀rẹ́ ẹni ó bá ti ń bàrìn mọ́ fura sí ẹni afurasí mà ló gba káyẹra èwo lọ sákàlágàn èwo lọ sákòló bí ilẹ̀ bá dún ẹja mọ̀ bí ilẹ̀ bá dún ẹja mọ̀ ẹ̀wọ̀ ènìyàn bà mí ènìyàn burú alátàndá jẹ́ ń sẹnu mi ní dédé síbí ọ̀rọ̀ díẹ̀ àti tó fọlọ́gbọ́n kí ló ti ẹ̀kan wú tiwa yìí JP ní gbogbo yín ẹ ò jápa kányìn.